Ẹ kú dédé àsìkò yìí, orúkọ tèmi ni olùkọ́ Akínlábí. Ẹ káàbọ̀. Ní èní, a ó tún máa ṣe àgbéyẹ̀wò ohun tí à ń pè ní ọgbọ́n àtọwọ́dá artificial intelligence. Àwọn oríṣiríṣi applications ni a lè fi máa lò nínú ọgbọ́n àtọwọ́dá láti pèsè fọ́nrán. Àwọn application bíi Hilo AI, àwọn bíi AI Catch, àwọn bíi Grok, Runway ML, Pixverse, Frameloop, Pika, Agent àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká fi ara balẹ̀ ká wo fọ́nrán tí mo pèsè yìí pẹ̀lú ọgbọ́n àtọwọ́dá artificial intelligence. Ẹ ṣé púpọ̀, ó dìgbà kan náà. Great to see you both. How was the morning? Excellent. The weather is perfect for a walk. Couldn't agree more. Shall we head to the cafe?